mórí kan. Mi ìwọ́n lẹ́sìn ti máa fún torí mi mo ti máa. Ẹ̀sùn ọ̀tá ẹni kì í gẹ́ lójú ẹni. Ṣé ní mo ti ń bọ̀ láti ìrìnàjò 12:54 ni mí, mo kọ́ ní 12, ọdún bá mẹ́rin tí mo ti kọ́ ní 42 years. Kole ekun tó rọ̀ ó gbọ́dọ̀ fún. Kole ekun tó rọ̀ ó gbọ́dọ̀ fún. Bọ́bìnrin dára tó dùn dùdù káàkiri àfòfò. Àwọn èèyàn tó sọ̀rọ̀ yẹn kọ́kúrá. Ó dé kẹ̀gbin sára tó pọ̀ tó ju orí. Àwọn spiritual ìpín tó bá bọ́ bọ́ọ̀lù rí ṣe nínú ìjẹ́rí mi wá nira bí ikú. Tó bá ṣe báyìí wọ́n bẹ lọ. Wà á dára ẹlẹ́bí àwọn ọlọ́jọ́ báyìí. Tóbi bá sọ pé mi ò gbà fi ilẹ̀ jẹ́ bá lọ bí orí ẹ ló fẹ́ yọ ẹ́ mọ̀. Ọmọ yóò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ jìbí àṣàkàjẹ́ ọmọ yóò gbọdọ̀ lọ bẹ́ẹ̀. Ọmọ ẹ̀ lọ òjò ọmọ ẹ̀ lọ ó ṣàpapọ̀. Bọ́kùnrin lọ́lá tó jayé ìlú káàkiri àbòrò olùbàjẹ́bàjẹ́ ẹ̀rọ ìjẹ́ tó ń ṣe olówó ìṣẹ́ra ìrẹsì ìṣẹ́ra. Bọ́kùnrin lọ́lá tó jayé ìlú káàkiri àbòrò ó lè jẹ́ wo sára tó pọ̀ tọ́jú orí. Bóyá lọ́sọ̀mọ́ ló fẹ́ jẹ́ òmò. Dábìlà lójú àwọn ọ̀tá gbangba, dábìlà lójú àwọn ọ̀tá kọ̀rọ̀. Bàbá jọ̀wọ́ wá bá ẹ̀mí dá. Dábìlà lójú àwọn ọ̀tá gbangba, dábìlà lójú àwọn ọ̀tá kọ̀rọ̀. Gbogbo mi ti bá ti ní sẹ́yìn, fìmíyàn kan lè mọ̀ mí lógo gbangba. Mo kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí pé ẹ kú àṣálẹ́ lọ́dọ̀ wa ní àlàáfíà kọ́ mo bá yín arálé àbí òlé tí mo nígbàgbọ́ nínú Ọlọ́run pé pírí lológo jí ara yín yóò lé láyọ̀ àti àlàáfíà Ọlọ́run. Gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin màmá tẹ́ ti wà lójú oorun àtẹ̀yin tẹ́ pẹ̀sẹ̀ ń jí ojúmọ́ ire ló mọ́ yín lónìí
ojúmọ́ owó, ojúmọ́ ọrọ̀, ojúmọ́ àlàáfíà, ojúmọ́ ìṣẹ́gun, ojúmọ́ ìfọ̀kànbalẹ̀, ojúmọ́ ayọ̀. Ẹ bá àánú Ọlọ́run pàdé níbi gbogbo tẹ́ ẹ bá lọ. Àkú ọ̀rọ̀ ìlú wa, Màsá Musa lára àwọn ọmọ àlè Fúlàní tí Ọlọ́run máa ń gbà, ọmọ àlè lélẹ́yìn, ọmọ àlè Musa, ìran ọmọ Yorùbá kò jẹ́ Musa rí. Ẹ ti rí pé ọmọ àlè ni. Get out, this page is not for you. Àwọn ọmọ àlè Fúlàní nìyẹn. Mo kí yín ẹ̀yin bàbá mi àtẹ̀yìn ìyá mi, ẹ rí àánú Ọlọ́run gbà. Mi gbọ́ rí Màsá Musa. Ẹ kú dédé ìwòyí, àkùbọ̀ tí ń lọ. Ìjọ kan lè nìyàn bẹ̀rẹ̀ ìrìn àjò, ìjọ kan náà ni ìrìn àjò náà máa dópin. Ìrìn àjò wa máa yọrí sáyọ̀. Mo kí bàbá Prọfẹsọ Bánjí Akíntóyè, Ọlọ́run yóò lọ́ra ẹ̀mí yín, ẹ̀mí yín ó gùn, ẹ̀mí yín ó gùn, kò ní gùn nígùn ìyà. Bàbá ẹ ní fàìsàn lògbà. Olóyè Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá, kàkà kí Olódùmarè Alápàjì international, wọ́n kàn ń bọ́ ya jà ní Ṣàngó lóníṣẹ́rẹ́, wọ́n kàn ń bọ́ Sunday ọmọ Adéyẹmọ jà ní. Òun ló ní Yorùbá youth, òun lọ́lọ́run ọba mi gbé fún. Ni mo fi wá láti alẹ́ Yorùbá, àwa gẹ́gẹ́gẹ́ náà pè ní aníbírè. Aníbírè dẹ̀rẹ́ yìí wòran, ibi tó bá ń lọ ló yẹ kó dojúkọ. Ni mo fi ní wípé ẹ jẹ́ a ṣọ́ra fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ò tí ì mọ̀, ọ̀pọ̀lọpọ̀ nínú wa dẹ̀ ti mọ̀. Ó ṣe táwọn bàbá yẹn ṣe ti ń ní àpẹẹrẹ. Ní ìrọ̀lẹ́ ni mo gbọ́, wọ́n ní àwọn Afẹ́nifẹ́re wọ́n ti sọ̀rọ̀ sókè. Àwọn Afẹ́nifẹ́re, àwọn onílẹ̀ ti bá wa ṣí wọn lójú. Àwọn Afẹ́nifẹ́re wọ́n ti padà wálé. Àwọn Afẹ́nifẹ́re wọ́n ní wọ́n ti mọ̀ wípé ìkáwọ́ ò lásọ̀ tẹ́nítẹ́ní. Bóyá pípa tó ń pa wá lọ́tún tó ń pa wá lósì ó ti wá kàn wọ́n. Torí ìròyìn tó tún tẹ́ mi lára náà nírọ̀lẹ́ ni wípé Fúlàní ti pa olórí ọ̀dọ́ ní Ògbómọ̀ṣọ́. Wọ́n kàn wá ń pọmọ Yorùbá bí ẹni pẹ́ná. Wọ́n pọmọ Yorùbá bí ìgbà tẹ́nìyàn bá pẹ́kú lóko. Wọ́n pọmọ Yorùbá lórí ilẹ̀ wa tí ò dẹ̀ sí kankan tẹ́nikẹ́ni lè ṣe sí. Ẹni tó tún dìde tó tún ní ó tó gẹ́, àwọn ọ̀tá, àwọn ìkookò, àwọn èpò nínú àlìkámà bíi Dúpẹ́ Onítìrí, Àjàkáyé, Ayọ̀ Brown, Ìjìnlẹ̀, Black Lion, Wálé Àlí, wọ́n tún ní kó mórí wá kó mọ́rùn wá. Alábàjọ tí Yorùbá sọ wípé bí kú ilé ò bá pa ní tòde ò lè pa ní. Ẹ jẹ́ a ṣọ́ra fún wọn, ẹ jẹ́ a ṣọ́ra fún wọn, abaniláyọ̀jẹ́ ni wọ́n. Ẹ jẹ́ a ṣọ́ra fún wọn. Wọ́n rán wọn wá sínú agbo láti wá dagboru ni. Mo sọ fún yín pé mi ò ní bá wọn play voice message tí Àjàkáyé gbé síta tó ti ń gbé ẹlẹ́dà àtẹlẹ́dà àwọn ọmọ ẹ̀ ṣépè. Olórin kankan nìkan ó ní ẹjẹ́ ń ṣe tiwọn káwa náà ṣe tiwa, àbí bẹ́ẹ̀ kọ́? Kókó jábélé kálukú lómi ṣe tiẹ̀. Ẹlẹ́ẹ̀bá bàbá Akíntóyè ṣe, ẹni bàbá Akíntóyè ò mọ̀ ṣe, ẹ̀yin tẹ̀tẹ̀ mọ̀ ṣe. Today is 8,
By God's grace, tomorrow will be 9. A kù 11 days. 30 declare. Tí ẹ ò sì rírí tọmọ Yorùbá rí. Tí àjàkáyé wá jáde síta. Tó rò pé ayé lòun jẹ. Tí ó mọ̀ pé òun roko ọjọ́ ìyà ọjọ́ ọ̀la òun lẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ ṣọ́ra fún wọn. Tẹ́ bá ti gbórúkọ yẹ. Dúpẹ́ Onítìrí, Fúnmi, Fálẹ̀yẹ, Àjàkáyé, abaniláyọ̀ jẹ́ ni wọ́n. Wọ́n fẹ́ bọmọ Yorùbá láyọ̀ jẹ́ ni. Wọ́n ò fẹ́ kí ìran Yorùbá ó débi tí à ń lọ. Wọ́n ò fẹ́ kí ìran Yorùbá ó gbẹ́rù dórí. Wọ́n ò fẹ́. Àwọn kan mọ̀ pé wọn ò mọ̀nà, pé ọ̀nà Olódùmarè ò fọ̀nà hàn wọ́n. Ṣùgbọ́n wọ́n fẹ́ di ẹni tọ́lọ́run ọba mi fún lọ́nà, wọ́n fẹ́ di lọ́wọ́. Dúpẹ́ Onítìrí, Àjàkáyé, ọ̀tá orílẹ̀-èdè Yorùbá ni wọ́n. Tẹ́ bá ń pera wọn ní ojúlówó ọmọ Yorùbá, wọ́n ń parọ́ fún yín ni. Ọ̀tá orílẹ̀-èdè ọmọ Yorùbá ni wọ́n. Ìgbésẹ̀ wo náà ti gbé tó lè mú kí a rí wọn lóòótọ́ gẹ́gẹ́ bí ẹni tó dìde láti ran ọmọ Yorùbá lọ́wọ́. Ókè, wọ́n gbé ìgbésẹ̀ pé kọ́mọ Yorùbá ẹ máa dá $1 million. Àbí bẹ́ẹ̀ kọ́, ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn. Wọ́n gbé ìgbésẹ̀, wọ́n gbalé lọ́wọ́ onílé, wọ́n gba mọ́tò lọ́wọ́ onímọ́tò, wọ́n gbowó olówó. Ìgbésẹ̀ tẹ́gbẹ́ ẹ̀mọ̀ pété nìyẹn bá ti wà láwùjọ tó jẹ́ wípé ń parọ́ mọ́ lọ́wọ́ ọmọlàkejì, ń parọ́ mọ́ ọmọlàkejì, bí pé tó ń bá parọ́ mọ́, tó ń ṣèké mọ́, tó ń parọ́ mọ́, ẹni tó ń parọ́ mọ́ á lè withdraw pé òun ò ṣe mọ́. Èròǹgbà ọkàn wọn nìyẹn. Mo sọ lọ́wọ́ àárọ̀ wípé gbogbo allegation tẹ́ ẹ̀ fi kan bàbá Akíntóyè, tẹ́ ẹ̀ fi kan olóyè Ìgbòho, ẹ̀ mú bọ́ta, ẹ̀ rí mú bọ́ta. Ẹgbẹ́ ta ló ń ṣe wá? Ta ló dúró ti ọmọ Yorùbá nínú àwọn méjèèjì? Ẹni tó lóun ti ní pépà United Nations lọ́wọ́, tó tún sọ̀rọ̀ míì tó ní òun ò sọ pé òun ní United Nations paper lọ́wọ́. Ṣùgbọ́n ó mọ̀ bó ṣe ń rán àwọn ọ̀dọ́ lọ sẹ́wọ̀n. Àwọn bíi 6 kan ṣì wà ní ẹ̀wọ̀n n'Íbàdàn o, àwọn tó lọ sí amúlùdùn. Ọmọ Yorùbá ẹ jẹ́ a ṣọ́ra fún wọn. Mo fẹ́ kárò dáadáa, ọlọ́gbọ́n ni wá, onímọ̀ ni wá, olóye ni wá. Ó tó ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́, ó tó yẹ kí Yorùbá ó ní ìfúnra. Ẹ má jẹ́ àparọ́ tara wa táwọn kan bá sọ wípé àwọn kan ló máa gbà wá lọ́wọ́ ìyà. No, òwe àwọn bàbá wa ni pé ọwọ́ ẹni la fi tú ìwà ara ẹni ṣe. Àwa la máa gbára wa. Ṣùgbọ́n tá a bá ṣe fún Dúpẹ́ Onítìrí àti Àjàkáyé láàyè, ó dàbí ìgbà tẹ́nìyàn ń gbé igi oró lẹ̀ tọmọ ni. Wọ́n wá láti wá da Yorùbá láàmú ni. Wọ́n ò fẹ́ kí ìlérí Olódùmarè ó ṣẹ nínú ayé Yorùbá. Ẹ̀yin náà ẹwẹ́nu lẹ̀kẹ́ ẹwẹ́nu ọkọ̀. Wọ́n ní olóyè Ìgbòho, bàbá Akíntóyè, wọ́n ń pẹ́ wọ́n slow. Ó yá títí tí wọ́n ní wọn ò ní tébílẹ̀tì lọ́wọ́ láti bí ọdún kan náà. Tó ti di kílẹ̀ àrí tí mo bẹ̀. Kí ni àbálọ àbábọ̀ wọn? Just to cause confusion in the among of the Yoruba race. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ járò ká flashback nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, tí ìran ọmọ Yorùbá ò tí ì gbàlejò ọ̀ràn. Kẹrin tí ní gbogbo ìgbà tá a ṣe rálè káàkiri, àlejò ọ̀ràn ò tí ì wọ àárín wa o. We see ourselves as one family. Ohun tá a bá tì ń gbà yẹ, ó ń tì ní. Ẹ wá wo ìgbà tí Dúpẹ́ Onítìrí dé. Ẹ wá wo ìgbà tí Àjàkáyé tó ya wèrè sí gbòòrò ayé, tó ya dìgbòlugi. Mo ti kọ́ lórí tipẹ́tipẹ́.
pé oníbà lábẹ́rẹ́ ajá kẹyìn mi ajá kìmọ́ ní súlé ọtí yan dìgbòlugi oníbà lábẹ́rẹ́ ajá o kẹyìn mi ajá káyéfì Lawrence ọtí yan dìgbòlugi the way tí àjàkáyé fi ń ṣe náà tó fi ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ wípé kò nọ́mà ẹ pariwo Adélé láti going to èyí ẹ̀ kò sí kankan ìgbàkalẹ̀ ládélé ń bọ̀ ìgbàkalẹ̀ ní tàbá ti dáwọ́ $1 million bóyá ẹ ti dáwọ́ $1 million tán ẹ tún ní pé káwọn ènìyàn kọ́kọ́ ra wọ́jọ́ bíi $1 million bíi $2 million ẹ sọ yẹ tẹ́lẹ̀ o ẹ ṣètúgbé yẹ jáde ń tì rally tẹ́ ti go against tẹ́lẹ̀ rí tí ìyá yín sọ pé no more rally rally ńlẹ̀ yìí náà tún dọ́gbọ́n pariwo ẹ̀ sì pé ẹja ṣe rally ẹ jáde ẹ̀yin ọmọ Yorùbá kọ́yé payín mọ́ ẹ jáde tẹ́ bá ti jáde ní bìbà lógúnlọ́gbọ̀n ìgbà yẹn ládélé máa tó wọlé ní ìrọ̀lẹ́ ń pa ṣẹ̀bẹ́ ẹ ti gbowó ẹ ti gbalé lọ́wọ́ onílé ẹ ti gba mọ́tò lọ́wọ́ onímọ́tò ẹ̀yin ọmọ Yorùbá tẹ́nìyàn yóò bá ọ̀rọ̀ àwọn bàbá wa ni wọ́n ní tọ́lọ́run bá ti pọ̀tá ẹni wọ́n ní kí lè pa yẹn mọ́ tọ́lọ́run bá ti fi ẹni tí ń bani láyò jẹ́ tọ́lọ́run bá ti fi wọn àyàn ènìyàn máa ń sá fún orí wọn ni adínilọ́wọ́ oore ṣe yóò bá wípé ènìyàn máa ń yàgò fúrú àwọn bẹ́ẹ̀ ni ìgbà tí wọn ò mọ tó ń lọ ní Kútọ́nù mọ́ òye wọn Ọlọ́run ti tilẹ̀kùn ó tilẹ̀kùn mọ́ wọ̀ta Ọlọ́run ọba mi ti tilẹ̀kùn mọ́ kẹ́ni máma ní bàá mi ti fi kọ́kọ́rọ́ pamọ́ wọn ò mọ nǹkan tó ń lọ lọ́dọ̀ bàbá Akíntóyè wọn ò mọ nǹkan tó ń lọ lọ́dọ̀ olóyè Sunday Igboho Òòṣà òye yẹ ò wá yé wọn mọ́ lásìkò ìyá kẹ́pẹ́ mi níbo ni Sunday wà náà mo ní kí lẹ́ ń béèrè lọ́wọ́ mi ṣèbọ́ sọ pé ọmọ Sunday ni ẹ́ mo ní lágbára Ọlọ́run ó yẹ kó lè mọ ibi tí Sunday wà mo ní kí lẹ́ ń béèrè fún ìgbà tí ìyá yẹn ti pẹ́ tó pọ́ mi ní fún mo ní mo mọ̀ wípé káàpù Onítìrí lẹ wà níbo ni Dúpẹ́ Onítìrí wà tẹ́ bá ti sọ bí tí Dúpẹ́ Onítìrí wà èmi náà máa sọ bí tí Sunday Igboho wà tẹ́ bá ti sọ iṣẹ́ tí Dúpẹ́ Onítìrí ṣe ambassador àtàlà èmi náà máa sọ iṣẹ́ tí bàbá Akíntóyè àtolóyè Igboho ṣe fún yín tẹ́ bá ti sọ ibi tí adélé yín ní ìjọ tádélé yín máa dé èmi náà máa sọ ìgbésẹ̀ táwọn bàbá Akíntóyè gbé máa sọ fún yín àwọn ọmọ tó wà nìbàdàn wọ́n ti rìlíìsì wọn kíní yẹn wà lórí fóònù kejì àwọn ọmọ tó jẹ́ pé ìjọ tó máa tún fojú kan adájọ́ kò tí ì lọ́jọ́ adájọ́ nìkan lọ kó wọn sínú rìmáà títí dìgbà tó máa tún fi síwé ìrántí kàn wọ́n ni Àjàkáyé dẹ̀ jáde síta ó ní wọ́n ti rìlíìsì wọn ẹ ṣọ́ra ọmọ Yorùbá ẹ ṣọ́ra fún àwọn abaniláyọ̀jẹ́ lè baniláyé jẹ́ tí abaniláyọ̀jẹ́ bá baniláyé jẹ́ tán á sọ Olúwa sínú kòtò majority àwọn tẹ̀ ń wò that commit suicide ní kankan ló máa ṣẹlẹ̀ nínú kan ti bà wọ́n láyọ̀ jẹ́ nínú kan ti báyé wọn jẹ́ làwọn wá bí wá rò pé ikú yájẹ̀sí lọ ìṣọ̀ nínú omi ikú yájẹ̀sí lọ èmi aṣọ ara ẹ̀ ní mo bí sọ pé tó bá jẹ́ pé lóòótọ́ la mọ̀ wípé this thing belong to us kí àsíá wa kó máa fẹ́ lẹ́lẹ́ tí gbogbo wa bá mọ̀ pé this is the way out láti lè kó nínú ìgbèkùn ọ̀nà àbáyọ rẹ̀ láti kúrò nínú oko ẹrú tá a bá mọ̀ pé lóòótọ́ lódodo
ohun tá a jogún bá lọ́dọ̀ àwọn baba ńlá wa rèé. We must stay away for Dúpẹ́ Onítìrí, Florence Àjàkáyé, Ayọ̀ Brown, Ìjìnlẹ̀ Marcus, Wálé Àlí, Black Gold àti Fúnkẹ́ Bello. Wọ́n pọ̀ o, ṣùgbọ́n àwọn kò kárí àlùwàlá wọn nìyẹn. I always say it. Gẹ́gẹ́rẹ́ ló kù ká kúrò nínú ìgbèkùn. Àwọn wọ̀nyí ló ń fàwọ́ aago wa sẹ́yìn tí ẹ̀rí ń bẹ, tí àwọn náà mọ̀ pé ẹ̀rí ń bẹ. Òun náà fi ní pé káwọn kan lọ kó kan lọ gbé ike ẹ̀wà àgànyìn, gààrí, búrẹ́dì, kápẹ́ lọ sójú títì kan náà ṣe occupy. Wọ́n fẹ́ gba orílẹ̀-èdè. Abẹ́ ti gbàgbé. Méjì àwọn tó kó lọ sí police station. Ẹ ti gbàgbé Google be careful lé Ọ̀ṣun. Na inside cell you dey go. Ẹ ti gbàgbé. Abaniláyọ̀jẹ́ ni wọ́n. Wọ́n ò wá láti wá tú ayé Yorùbá ṣe. Di Àjàkáyé ọmọ ẹ̀ràn kíran ni. Yorùbá wípé ẹni máa dáṣọ fún ni onítọ̀hún ẹ̀ là ń wò. Yorùbá dẹ̀ rí pé ríni sí ní súnmọ́ ni, ríni sí ní ṣe ẹni. Tẹ́ bá ti rí Àjàkáyé ẹ ti mọ̀ pé súrà ìrere kankan ò sí lára ẹ̀ rárá. And I came out today again. This is my second time today to challenge Àjàkáyé. Full story bàbá Akíntóyè mo fẹ́ kó gbé síta. Ìtàkìtà tó pa nípa bàbá Akíntóyè yẹn mo fẹ́ kó gbé síta. Kájọ wá pàtàn fún ara wa. Káwá mẹni tó mọ bàbá Akíntóyè dáadáa. Mo dẹ̀ rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ máa wádìí òdodo. Àwọn fóònù tá à ń gbé dálé ó ti ṣe wá láǹfààní. Ẹ lọ sórí Google ẹ kàn tẹ Bánjí Akíntóyè, á gbé gbogbo political life bàbá Akíntóyè á gbé wá síta. Gbàyẹlẹ máa mọ̀ pé gbogbo eléyìí tí Àjàkáyé ń sọ káàkiri irọ́ ni wọ́n fẹ́ bà iye ọmọ Yorùbá jẹ́ ni. Wọ́n èpò ni wọ́n nínú àlìkámọ̀ ọmọ Yorùbá. Ẹni tí ò tọ́jú bàbá ẹ̀, báwo ni bàbá oníbàbá ṣe máa ṣe pàtàkì lójú ẹ̀? Tẹ́nìyàn bá lóun lọ́mọ l'Amẹ́ríkà láyé ìgbà kan dídídísìn àì láwọn bàbá tó jẹ́ pé wọ́n ní ọmọ l'Amẹ́ríkà, wọ́n ní ọmọ ní London tí wọn ò dẹ̀ jẹ́ kí ìyá wọn àti bàbá wọn ó ráre. Irú àwọn bẹ́ẹ̀ náà wọn ò ní ráre lọ́jọ́ alẹ́. Mo rí kí n forúkọ bò lábẹ́rẹ́ aláṣìírí. Ìyá ẹ̀ pé lásán ni pé mo mọ̀ fẹ́ jáde o. Nọ́bà kéèkì mọ́tò yẹn ni ò bá ṣiṣẹ́ láì mọ̀ pé bátìrì ló ti kú. Bátìrì ti bàjẹ́. Ó dẹ̀ ọ̀dà pé kán lọ ra mọ́tò mi fún bàbá. Òun ò fẹ́ ìkankan tó máa ṣe ìyá tó máa fún ìyá ní problem. Amẹ́ríkà ló wà o. Ṣùgbọ́n Àjàkáyé wà l'Amẹ́ríkà. Ordinary ìyà kò lè gbọ́nù lára òbí tó bí. Irú ẹni yẹlẹ wá ní pé kó máa wá nǹkan rere fún ọmọ Yorùbá. Nígbà táwa dé ìlú Àjàkáyé, nígbà tó dúró ti bàbá Akíntóyè tó àwọn ìtàn tí ò ṣẹlẹ̀, àwọn tí ò ṣẹlẹ̀ ní 83 84 tí ò mà, tí ò ṣẹlẹ̀, and in 83 tó ń dárúkọ, in 84 tó ń dárúkọ, ẹbí Àjàkáyé léèrè kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní 83
82 83 kí ló ṣẹlẹ̀ tó ìbọn fún bàbá Professor Banji Akíntóyè. Buhari gbàjọba ní ọdún wo ni Buhari gbàjọba? Ẹbí léèrè kí ló ṣẹlẹ̀, kò lè rí sọ torí pé mọ́tò ló pa bàbá ẹ̀. Tẹ́ bá gba ọ̀nà Ìbàdàn ọ̀nà Ilé Ifẹ̀ wọlé, tẹ́ bá ti kúrò ní Ìlaramọ̀kín lẹ́sẹ̀ máa wọ Àkúrẹ́, Alhaji Lukman ẹ̀kọ́jọ́ mẹ́ta. Express tó kọjá láàrin Ìlaramọ̀kín ni bàbá ẹ̀ ti ní pé kó ń lọ ra àkàrà ní ọ̀dà táyì tẹ́nímọ̀tò gbà á. n tó fi júwèé fún wa nígbà tá a wá Ìlaramọ̀kín ni ẹni tí ò tọ́jú bàbá ẹ̀ tó wá ń jáde síta tí ń fọwọ́ lálẹ̀ tí ń pa ìtàn tí ò ṣẹlẹ̀ kó jáde síta. Mo tún challenge Àjàkáyé again. Ọ̀rọ̀ tí mo sọ ó yé àwa tá a jọmọ Ondo State, kó jáde síta. À ń ṣètò láàárọ̀, bàbá mi kan jáde síta, ó ló gba 2 million owó ọ̀pá, ó ló gba 1 million naira owó àwọn boys. Àbúrò àwọn boys wà, ibo ni 2 million wà? Ẹni bá ní bàbá Akíntóyè ń béèrè owó lọ́wọ́ òun pé ẹ mówó ilé wa o, àfàmọ́ tó bá wù wọ́n lọ́kàn pé bàbá àgbàlagbà tó ń ṣiṣẹ́ Yorùbá yìí kò yẹ kí. Màmá mi kan pè mí lénìí, màmá tí ìyá ò ní jẹ, tí òṣì ò ní ta, òṣì ò ní mọ́lé ọmọ yín, kò ní mọ́lé aya yín, kò ní gbogbo èso tó bá tara ń jáde pátápátá, òṣì ò ní mọ́ ẹ̀yin gan ẹ̀ ní ráre. Ó ní kò yẹ kí ìyá ó jẹ bàbá. Mọ́dà mi kan náà nígbà tí mo ṣètò pé bàbá ò ní mọ́tò, ó ní bàbá Èkìtì ó yẹ káwọn kankan ṣe sí, pé tí bàbá yẹn bá ń jáde síta tó bá rìn torí ọ̀rọ̀ Yorùbá nation, àwọn ènìyàn mi àárò pé Kútọ́nù ní bàbá yẹn jókòó sí. Àwọn ènìyàn mi àárò pé Kútọ́nù bàbá ń go far to Ghana on road, bàbá àgbàlagbà 88 years. Because of what? Because of the Yoruba. Wọ́n á tún lọ gbé kabúkabú ni. Bàbá ò dá ní mọ́tò. Wọ́n dẹ̀ ń sọ pé bàbá ti gba 6 trillion lọ́wọ́ ọmọ Yorùbá. 700 million, oní 30 million, oní 70 million. Bí Àjàkáyé ṣe parọ́ ẹ̀ mọ́ bàbá oníbàbá nìyẹn. Ṣé ẹ rò pé ìgbẹ̀jẹ̀ Àjàkáyé lè dá ni? Àjàkáyé ò fẹ́ kí ọmọ Yorùbá ó ní àánú gbà. Àjàkáyé ò fẹ́ kí ìran Yorùbá ó débi tí à ń lọ. Bàbá mi Àkàlàmọ̀gbò ìyàwó ẹ̀kọ́. Àjàkáyé ò fẹ́ tẹ́ bá ń gbọ́ àgbà lọ́wọ́ mẹ́rin, Àjàkáyé ló ń jẹ́ bẹ́ẹ̀. Tẹ́ bá ń gbọ́ ẹni tí ò fẹ́ ní fúre tí fúnni lóko ìdí ọ̀pẹ́ ro, Àjàkáyé ló ń jẹ́ bẹ́ẹ̀. It is because Àjàkáyé want to become a governor of Ondo State, and tó dẹ̀ mọ̀ wípé tó ń bá ṣì wà ní under the leadership of bàbá Professor Banji Akíntóyè, ọmọ láàre kúnre ní bàbá, torí ẹ̀ ló fi lọ́jọ́ ìmọ̀ Lady K International, Lady K International. Ojú ti tọ̀tá, ojú ti tọ̀tá, ojú ti tì wọ́n, ojú ti tì wọ́n o. Àwọn tí ò lè dáṣọ fún èèyàn, àwọn gẹ́ ò ráṣọ wọ̀, tán pera wọn ní nǹkan. Bàbá Àkàlàmọ̀gbò adá fún yín. He want to become a governor of Ondo State. Early last year, Black Lion, kẹ́lẹ̀ mọ̀ kọ́mọ Yorùbá lè mọ̀ wípé abaniláyọ̀ tẹ́lẹ̀ àwọn wọ̀nyí lóòótọ́, àtàwọn tí ò gbàgbọ́ ní ìgbà kan pé Yorùbá gbẹ́dọ̀ dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tán yín mú sí wa pé torí ọdẹ ta sọ̀tọ̀ fẹ́ gbà lọ́wọ́ olóṣèlú, àwọn gan ti kéyìn sókè gbàgbé ẹran sún pé Yorùbá nation yẹ ò gbẹ́dọ̀ dúró, Yorùbá nation yẹ jẹ́ máa tẹ̀síwájú, àwa àṣewà gẹ̀ẹ́tì ni pé Nàìjíríà kò lè tó.
àwọn náà mọ̀ náà ìtafẹ́ pariwo nìyẹn pé abaniláyọ̀ jẹ́ mo sọ lẹ́ẹ̀kan ṣe rí abaniláyọ̀ jẹ́ ó lè baniláyé jẹ́ tó bá ti baniláyé jẹ́ tán ó ràn yàn lọ sínú kòtò nìyẹn because that person will lose hope finally. He want to become a governor. Alẹ́lẹ́sìẹ̀ Saidi Ọmọbọ̀tá Black Gold pẹ̀lú Ìjìnlẹ̀ Marcus wọ́n dá gúrùpù kan lẹ̀ tó ti ń ta governorship ẹni tó máa di minister ẹni tó máa di House of Assembly House of Rep at House of Assembly náà ti ń gbowó lọ́wọ́ wọn. Bàbá mi Táíwò Bánú sọ mọ́ bẹ́ẹ̀ yẹn sọ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta tó ti ń gbowó lọ́wọ́ wọn. Wọ́n ti ń gbowó lọ́wọ́ àwọn tó máa di gọ́vnà, àwọn tó máa di sẹ́nitọ̀, rep, House of Assembly, commissioner. Bówó yín bá ṣe tóbi tó ní. Tẹ́bárí wọn tán pariwo tán làágùn not because they love Yorubas. Wọ́n fẹ́ bayé Yorùbá jẹ́ ni ìmọ̀tara ẹni nìkan. They have nothing to offer us. Àjàkáyé iṣẹ́ rere. Àjàkáyé ọmọ ìrankíran ni. Mo sọ láàárọ̀ torí nínú first message tó gbé síta ó dárúkọ àwọn gúrùpù kọ̀ọ̀kan bíi Yorùbá mega rally l'Amẹ́ríkà àti directorate. Wọ́n lè dànù nínú mega rally ni nígbà tán Yorùbá gbọ́n nínú ọ̀rọ̀ wọn. Wọ́n ní èéfín ni ìwà, èéfín ni ìwà, bó ti wù kẹ́ ẹ pamọ́ tó àwù jáde. Ìgbà tí èéfín ìwà Àjàkáyé ogún jáde síta táwọn mega rally rí pé ó fẹ́ bà wọ́n láyé jẹ́ wọ́n léwèrè dànù. Wọ́n léwèrè dànù. Ó tó àkókò tó yẹ kọ́ ọmọ Yorùbá ó mọ̀ pé these people did not have anything to offer us. Ìgbòho sọ̀rọ̀ jìnnìjìnnì bá Fúlàní. Ìgbòho sọ̀rọ̀ ó bá gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Ìgbòho sọ̀rọ̀ tí gbó ti jù mí tìtì pé yes ojúlówó ọmọ sọ̀rọ̀. Bóyá táìmù tí Ìgbòho sọ̀rọ̀ pé I give you 7 days fẹ́ẹ̀ bá fi ilẹ̀ bàbá mi lẹ̀ kí Ìgbòho kó dákẹ́kọ̀ọ́ náà máa wòran. Bóyá àwọn àbá ṣe máa pa wọ́n ní ìwéré ilé lọ lọ́wọ́. Serious killing ìbá ṣe máa ṣẹlẹ̀ ní ìwéré ilé lọ́wọ́lọ́wọ́. Òun la tún gbọ́ pé wọ́n pa olórí ọ̀dọ́ ní Ògbómọ̀ṣọ́. Bóyá tí Ìgbòho bá sọ̀rọ̀ bóyá gbogbo ìlú náà bá ti wipe away. Ẹni kí Dúpẹ́ Onítìrí kó wá sọ̀rọ̀. Ìtọ́ ẹnu ẹ̀ lásán kò tú irun ẹyọ kan lára Fúlàní. Bí Dúpẹ́ Onítìrí bá ti ẹ̀wù kọ́ Fúlàní ò ti ẹ̀rí pé nìyàn ń ké tàbí bẹ́ẹ̀ kọ́. Gbogbo bó ṣe Ọlọ́run òkè, Ọlọ́run pẹ̀tẹ́lẹ̀, Ọlọ́run sánmà, Ọlọ́run inú kọ́bọ́ọ̀dù, Ọlọ́run orí pẹpẹ, Ọlọ́run inú ṣíbí, Ọlọ́run ọbẹ̀, Ọlọ́run pọ̀nmọ́, Ọlọ́run ẹja, Ọlọ́run táítọ́ọ̀sì, Ọlọ́run Ìkẹjà, Ọlọ́run pálọ̀, Ọlọ́run Ìkẹjà Amẹ́ríkà. Fúlàní ò tiẹ̀ rí bí ajá ló ń gbóni. Bóyá ọ̀bọ lágídò ló ń sọ̀rọ̀ Fúlàní ò rí. Show that they did not recognize Dúpẹ́ Onítìrí in this race. Show that they did not recognize Dúpẹ́ Onítìrí. Ẹ̀jẹ̀ kó wá jẹ́ pípé Adélé tó pariwo yẹ kó wá jẹ́ Sunday Ìgbòho ló sọ wípé òun máa kó Adélé wọlé pé ìjọba Adélé bọ̀ Yorùbá máa gbé ìjọba fìdí ẹ̀ bọ̀. Ẹ rí pé Nàìjíríà ti dàrú. Fúlàní gáàdì ètò máa gba bẹ́ẹ̀ ètò máa gba inú omi sọ́dá sáyẹ̀ wọ́n gbà ọmọ tán papapapa tí ò kú ọmọ tán sọ́sọ́sọ́sọ́sọ́ tí wọ́n ò sọ tán. Ìgbòho ní àgúnmu òwò tán jẹjẹjẹjẹ tí ò tán. Kàkà kí Olódùmarè
tá a blú ẹ̀ póó wọ́n gbọ́ lamẹ́ríkà wọ́n gbọ́ ní London wọ́n gbọ́ ní Japan wọ́n gbọ́ ní China wọ́n gbọ́ káàkiri àgbáyé pé that golden son of Yoruba land ó ti tún sọ̀rọ̀ ta ló yẹ ká tẹ̀lé bami ambassador before ambassador royal ambassador ta ló yẹ ká tẹ̀lé ta ló yẹ ká tẹ̀lé nínú ẹni tó wí bẹ́ẹ̀ tó lè ṣe bẹ́ẹ̀ tó dúró. If you want to be a leader wọ́n ní olórí ogun máa ń ṣáájú ogun ni kì í ṣe àwọn olórí ogun tó máa ń dúró sí kọ́nà yàrá kan ní Ìkẹjà àtàwọn olórí ogun orí social media èlò mo ti jáde síta lénìí ọ̀pá ní bàbá Èkìtì ẹjọ́ ẹ má ṣe fídíò tó bá ti bẹ̀rẹ̀ làwọn máa resign enough is enough mo ní àwa mo ló kàn wọ́n ní kí ló ń kàn wá nígbà tí gbogbo nǹkan dojúrú yìí bàbá kan sọ fún mi ní oṣù kọkànlá la wà yìí gbogbo tó máa fi ṣọdún pátá lòun ti máa rà lẹ̀ àwọn ọmọ tó máa wálé pátápátá oníṣẹ́ igbó nìkan wá sá lọ ní àbíbo tẹ bá rìn lójú títì ẹ rí bí òṣìyẹ ṣe bó ṣe ń sọ̀rọ̀ lójú àwọn ènìyàn ẹni tó tó nígbà ló yẹ ká bọ̀rọ̀ lọ ẹni tó mọ̀nà ló yẹ kẹ́nìyàn ó tẹ̀lé lẹ́yìn ìjọ like ẹ̀ǹdà Amẹ́ríkà rí mo dẹ̀ lé èèyàn tó wà lamẹ́ríkà tó yẹ kí n lè pè pé mò ń bọ̀ o mo kàn déédéé gbéra mo lọ sí airport mo wọ plane gbà máa gbé mi lọ sí Amẹ́ríkà mo dẹ̀ dá Amẹ́ríkà gbọ̀ mo bẹ̀rẹ̀ sí rìn kiri lójijì náà máa sẹ́ndì olúwa ẹ̀ padà wálé nígbà tó bá béèrè pé where are you going tẹ́wọ́ pé tó lọ ní ẹ̀mẹ̀mẹ̀mẹ̀ wọn á sọ padà pé eléyìí òun ibi tó ń lọ ṣùgbọ́n tó bá lẹ́ni tó fẹ́ lọ bá tó lẹ́ni tó ní kó wá ọkàn máa balẹ̀ abaniláyọ̀ jẹ́ ní Dúpẹ́ Onítìrí abaniláyọ̀ jẹ́ ní Àjàkáyé èròǹgbà ọkàn wọn ni wípé ìdẹ̀ tẹ́tí bàbá Akíntóyè àtolóyè Ṣèyí wọn á withdraw ẹ ti ṣe mistake torí pé ẹ̀yin kọ́ lẹ rán wọn níṣẹ́ ẹ ti ṣe mistake orúkọ tó bá wù yín ẹ máa ń pè wọ́n Àjàkáyé tiẹ̀ sọ to the extent ó ní tí Sunday Igboho bá ta mọ́tò fún ìyàn lọ́wọ́ àárọ̀ tó bá dọwọ́ alẹ́ á lọ gbà padà á dẹ̀ tún gbé mọ́tò yẹn síbi tó ti tà á tún ta fẹ́ lómi wọ́n ní pé ènìyàn bá ń kọrin tí ò bá dùn ṣèbó nítòun á fi ti ara rẹ̀ gbọ́ bí ènìyàn bá ń sọ̀rọ̀ tí ò bá ní làákàyè inú tí ò mọ̀gbọ́n wá tí ò ní gbòǹgbò ó yẹ kéèyàn tó bá jẹ́ ọmọ tó jẹ́ ọmọlúwàbí ó yẹ kó sọ pé ọ̀rọ̀ tó ń sọ yẹ kò mú sẹ́ẹ̀tì dání bẹ́ẹ̀ dẹ̀ rí Àjàkáyé kọ́lọ́kọ́ ní àkọ́kọ́ tó kọ́kọ́ máa wà l'Amẹ́ríkà àbá sọ wípé bí òtútù Amẹ́ríkà ló fẹ́ sí lọ́pọlọ tó fi ṣe rábàràbá káàkiri cause bàbá 89 years ó máa sọ̀kò pa bàbá oníbàbá ni ikú gbígbóná yóò rò pé gbogbo ènìyàn ló máa kú gbígbóná tí bàbá ti tiẹ̀ kú wọn náà ṣe eegun pàtì bàbá ẹ̀ lójú títì ni ó rò pé bẹ́ẹ̀ ni bàbá oníkálukú ṣe máa kú irọ́ bàbá ò tí ì ṣetán kú nígbà tí bàbá bá gba orílẹ̀-èdè tọ́lọ́run bá gbé àṣà orílẹ̀-èdè yẹn lé Akíntóyè lọ́wọ́ á tún jẹjẹjẹjẹjẹ ń bẹ̀ á wá fọwọ́ rọrí á wá kúlé ọwọ́ ọmọ ẹni ọmọ Yorùbá ni mo rí báwí o tẹ̀sí ń sátẹ̀lé wọn lẹ́yìn ó kù ọjọ́ mọ́kànlá lénìí tó máa pé ọdún kan gẹ́rẹ́gẹ́ 366 days tí Dúpẹ́ Onítìrí àti Àjàkáyé ti declare kangaroo nation wọn tẹ́tẹ̀ ṣe ń parọ́ fún yín pé wọ́n ti gba orílẹ̀-èdè wọn wọ́n ti gba orílẹ̀-èdè wọn ọlọ́pàá sì ń béèrè driver license lọ́wọ́ àwọn tó ń wa mọ́tò road safety tí ń dá mọ́tò dúró àbí bẹ́ẹ̀ kọ́
bá a mú ó ti yẹ kó yé yín wọn àgbà 20 naira mọ́ o ó bẹ̀rẹ̀ látòrí 200 wọ́n ṣe ń gbà lójú títì wọ́n ṣe ń gbà lójú títì kí la wá sátẹ̀lé wọn lẹ́yìn fún orin kan tó ti ń kọ láti odidi ọdún kan tí wọ́n kọ tí wọ́n ò kọ tán ọ̀rọ̀ wọn dàbí olórí tó wọ stúdíò ni tó lóun fẹ́ ṣe rẹ́kọ̀dù ṣe mọ̀ páwọn olórin ní ilẹ̀ Yorùbá December náà máa rìlíìsì rẹ́kọ̀dù àbí bẹ́ẹ̀ kọ́ òun wá wọ stúdíò ní March ó dẹ̀ ìwà ní stúdíò òun títí dì sí kò tí ì róní òun ṣe síta ìjọ wo ló fẹ́ rí ta there is nothing like Adele ẹyẹ ìṣàgbákò mọ́ wọ́n máa jàkáyé dáadáa l'Amẹ́ríkà wọ́n lé nínú mega rally wọ́n lé dànù nígbà tó rí wípé kò ní bíbí ire kankan bó ti wò ó kéré mọ́ bíbí ire dẹ̀ la fi ń mọmọ Yorùbá bíbí ire ṣèbí bàbá mi kan ni he was ambassador before ambassador nínú òní àwọn ọmọ ìlú wọn wá wò pé oore pàtàkì lọ́lọ́dùmarè ṣe fún wọn tó fún wọn ní ẹni bí níran òní yìí ambassador nínú òní oore pàtàkì ni ó gọ́ the committee of friends both home and abroad àwọn ọmọ Àkúrẹ́ olóyè mẹ́kùn Àkúrẹ́ alómi méjì àpè méjèèjì lálà wọ́n wá lọ gbé oyè yẹlé lọ́wọ́ pé aṣojú gidi ní ẹ́ royal ambassador torí pé jọmọ ọba ìwà ọmọ ní mọ́mọ́ jòkì bẹ́ẹ̀ mo sọ wípé tẹ́nìyàn bá máa nílé ayé èèyàn gbẹ́dọ̀ ní ipa tí orúkọ ènìyàn fi ní para nílé ayé ọ̀nà méjì dẹ̀ ní ipa yẹ wà Awólọ́wọ̀ kó ipa rere nílẹ̀ Yorùbá ti today ipa tí bàbá Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kò parẹ́ a sì ń jẹ́ àṣì ìjẹ́tán a sì ń jẹ́ àṣì ìjẹ́tán anyway àbí tí n máa lọ máa gbéwé ìdání ni nígbà tí n máa wo àwọn company first television house in Africa 1959 26-story building Cocoa House Ibadan West Nigeria first radio station in Africa Carton Press Vegetable Oil Nigeria Limited ó pọ̀ lọ́rẹ́bẹ̀tẹ̀ bẹ́ẹ̀ Cocoa Industry Olúwa Glass Great Nigeria Insurance Union Brewery tó lọ rẹpẹtẹ òun lè wọ́lẹ̀wọ́ mi òun lè tí bàbá Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó kó ipa tá a lè gbàgbé láéláé àrọ́mọdọ́mọ Yorùbá á sì máa kà nínú ìtàn Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ipa kejì tọmọ bá jalè nílẹ̀ Yorùbá tó jẹ́ Ìgárá Ọlọ́ṣà wọ́n ní Oyèlúsì kejì dé tó jalè gidi tó jẹ́ pé international tẹ́ bá gbọ́ international arm robber international thief wọ́n ní ṣé fámílì Oyèlúsì ló ti jáde ni kí ló dé tó fi pe Oyèlúsì orúkọ tó dára lóyèlúsì ṣùgbọ́n ẹni tó gbórúkọ yẹn rù ń gbà yẹn lọ́hùn ó borúkọ yẹn jẹ́ ipa tó ń kó nílé ayé nìyẹn tí àwọn ènìyàn ń sọ nípa ẹ̀ today mi rò pé fámílì àwọn Oyèlúsì yẹn gan mi rò pé wọ́n á tún jẹ́ Oyèlúsì mọ́ Oyèlúsì was a notorious arm robber tó ní òkìkí tó dẹ̀ ní agbára tó já olè yẹn dójú gbìm tẹ́ndẹ̀ fẹ̀yìn ẹ̀ tí àgbá tẹ́ndẹ̀ rọ̀ bọ́ọ̀lù gbìyàn tẹ́ndẹ̀ pa so ní ilẹ̀ Yorùbá tó bá rí olè tó gbọ́gbọ́n tó búyàrí wọn á ní fámílì Oyèlúsì ni so Àjàkáyé fámílì Oyèlúsì ni wọ́n Dúpẹ́ Onítìrí
family Oyelusi ni àwọn Oyelusi nowadays tó ti gbalé lọ́wọ́ onílé wọ́n ti gba mọ́tò lọ́wọ́ onímọ́tò wọ́n ṣe launching wọ́n ṣètò the extent wọ́n tún fi Yorùbá yá owó wọ́n ti lọ yá owó lọ́wọ́ àwọn ènìyàn pé Yorùbá máa fẹ́ padà bóyí nígbà tó dẹ̀ mọ̀ pé they have nothing ní ọpọlọ. Àjàkáyé ò lè kúrè o tí o bá jáde síta ìtàn bàbá Akíntóyè yẹ tó sọ dáadáa. Bàbá Akíntóyè was not among of those people who decamp to another party. Complete Awólọ́wọ̀ followers. Bàbá Bánjí Akíntóyè was a complete olóṣèlú, not ọ̀jẹ̀lú. Go and check Baba Akíntóyè record under the Afenifere. Baba lóhun ti pẹ́ tó ti sọ pé researching àwọn ará bíbá yìí ò ní gbà torí pé wọ́n mọ̀ pé kò ní favour wọn. Thank God today the Afenifere has come back home. Maybe the spirit of Awolowo did not have them. The spirit of Awolowo did not allow them to rest. Tormenting them pé ohun tá a fi torí ẹ̀dá ẹgbẹ́ ilé rẹ̀ pé kó dúró bọ́ ọjọ́ ọ̀la Yorùbá. Afenifere has spoken. Ẹ̀yin Sunday Igboho náà wà. Ohun tí Sunday Igboho ṣe yẹ wọ́n fọwọ́ sí. Kí ló dé tí àwọn Afenifere ò fi sọ wípé ohun tí Dúpẹ́ Onítìrí ń ṣe àwọn fọwọ́ sí nígbà tó mọ̀ pé ọmọ ìrankíran ni Dúpẹ́ Onítìrí, nígbà tó mọ̀ pé ọmọ ìrankíran ni Àjàkáyé? Abaniláyọ̀jẹ́ ni wọ́n fẹ́ bà Yorùbá láyọ̀jẹ́ ni àwa ní kẹ́ ẹ má jẹ́ kán gbà máa bí mo rí ẹ ń bẹ̀. You are blessed. Bàmí Àmọ̀tẹ́kùn yóò dára fún yóò jó ní tìyín. Orílẹ̀-èdè tí wọ́n ti gbà tẹ́tí ń gbowó governorship, orílẹ̀-èdè tí wọ́n ò tí gbà tẹ́tí ń gbowó senator rep, ẹ mọ̀ pé ó lè tí irú àwọn yẹn bá lórí ọ̀fẹ́ to become a leader in any country títí wọ́n máa burú ju ti Nàìjíríà yìí lọ. Ọmọ Yorùbá já lórí wa dáadáa. Ká stay away fún àwọn abaniláyọ̀jẹ́. Ká stay away fún àwọn tí ń ba ọjọ́ ọ̀la ẹni jẹ́, tí ń rán ni lọ sínú kòtò láìpẹ́ ọjọ́. Irú wọn ni Àjàkáyé, irú wọn ni Dúpẹ́ Onítìrí, the fallacy, the mirage. Ó tó àkókò kó yé wa dáadáa, most especially àwa tá wà nílé, àwa tá wà nílé tí Nàìjíríà fún okùn mọ́ lọ́rùn, tí wọ́n fẹ́ kí ẹ̀mí wa ó bọ́. Àwa tá wà nílé tó jẹ́ pé àti jẹ àti mu ìṣòro ni. Àwa tá wà nílé táwa náà mọ̀ wípé inú iná la wà, inú iná gidi. Tí a bá tún rí ọ̀nà àbáyọ tá a lè fi bọ́ kó rè ní ìgbèkùn tí Àjàkáyé wá dé, tí Dúpẹ́ Onítìrí wá dé, tá a tún wá ń tẹ̀lé lẹ́yìn, wọ́n à ṣe wá o, àwa fúnra wa là ń ṣe ra wa. Kò sẹ́ni tó ń ṣe wá o, àwa fúnra wa là ń ṣe ra wa. Majority of you believe this is the only way, the Yoruba nation, our own country. Ẹ gbàgbọ́ pé ọ̀nà àbáyọ kan rèé, ṣùgbọ́n tó bá jẹ́ pé káàpù Dúpẹ́ Onítìrí lẹ wà, you are in wrong channel. Ò ń ṣe ra ẹni. Ó dàbí ìgbà tẹ́nìyàn tó kọ́ ọjọ́ ọ̀la ẹ̀ tó kó síta fara ẹ̀ tó dáná sun. Ọmọ tó kàwé certificate primary school ti secondary school ti university, gbogbo certificate tó ní pátápátá òun fúnra ẹ̀ dẹ́kun síta, ó bu kẹrosísì, ó dáná sun. Bẹ́ẹ̀ ni ìgbé ayé ẹni tó bá tẹ̀lé Dúpẹ́ Onítìrí àtàjàkáyé ṣe rí. They are evil. They know nothing about freedom. They are evil. Yorùbá ò lè achieve anything látọ̀dọ̀ wọn. Ó kù 11 days
àjàkáyé ó kú 11 days tó máa pé èyí àgérégé tẹ́ ẹ declare orílẹ̀-èdè yín tẹ́ ẹ ti declaration tẹ́ ẹ reclamation tẹ́ ẹ occupation tẹ́ ẹ ṣe humiliation tẹ́ ẹ ṣe menstruation tí gbogbo ẹ̀ ń ṣe ọmọ yín lọ́wọ́ tí o ìkankan ò dẹ̀ lójú rẹ̀ ẹ wá dárúkọ àṣeyọrí kan tẹ́ ẹ ṣe in this race ẹ̀yin ọmọ Yorùbá ni mo rí bá wí o stay away for them because they did not have anything to offer us. Good night.